ẹ kú dárò ti Sisi Quadri yìí mo mọ̀ pé ó rẹ́ bá gbogbo yín ọba yín lójijì ẹ wá wèrò níjọ́ wọn ó sin ọmọ 44 years bọ́bá àlú bá kú só lè yẹ́jù bá ń lọ ni. Bàbá ọmọ gidi ni. Ọ̀tán. Ọmọ gidi ni ṣàmùkú tí wọn bá ń ṣe dáadáa ó lè má mọ ẹni tó ń wò lásìkò tó ń ṣe dáadáa. Kábíyèsí Olódùmarè. Mo ti ní disappointment kan rí ní 2001 gbogbo wa ti wà lóko báyìí a fẹ́ ṣiṣẹ́ ń gbà yẹn ni ìgbà yẹn ló máa ń tẹ̀lé Yẹmisí Elébòlò èmi fúnra mi ni mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ mo ya fíìmù kan. wọ́n ní mékọ̀ọ̀bù ní kọ́kọ́ ń ṣe láàárọ̀ ọjọ́ rẹ̀. mékọ̀ọ̀bù ló ń ṣe lọ́dọ̀ Yẹmisí Elébòlò. wọ́n ní ajílẹ̀yẹ kan ní ẹjẹ́ àtẹ́sítì ọmọ ẹ̀ wò bó ṣe di star nù. bẹ́ẹ̀ni ṣẹ́nu mo táwọn wí 40,000 naira ló gbà nínú àkáǹtì ẹ̀ nígbà tí mo ní disappointment láàárọ̀ ọjọ́ náà. Kábíyèsí Olódùmarè. ó ti gbowó ẹ̀ padà o ṣùgbọ́n tí àwọn bá ṣe mí lórí kínkiri báyìí. ẹ tí òjòjú ó tì ọ́. mo máa ń wò pé in fact ẹni tó yẹ kéèyàn máa fi gbogbo ọjọ́ ṣàdúrà fún ni gbogbo ẹ̀dá tí ó bá ti jókòó ó tìyàn. nígbà tí mo gbọ́ kú ẹ̀ ẹ̀rù bà mí o. Kábíyèsí Olódùmarè. kọlọmba fọrùnkẹ́ o. àmín. kọlọmba wa dó ti o. àmín. kó mú ìpẹ́ bú kúrò lójú ẹ o. àmín. kó má ti jẹ́ o yábà ẹ̀ kó ló dènà síra. sọ́mọ̀ pé òun ó kú ni wọ́n nígbà tí ó ṣe interview kan lónìí òun ti kọ́ sàárè òun lẹ́ o àìmọ̀ alẹ́ pé yọ pẹ́ alẹ́ pé yọ yà kọ́ pẹ́ alẹ́ pé yọ pẹ́ kọ́ yá òun ti bóun ṣe parí ilé òun ó ti parí ilé ó fi lé jólẹ̀ ní Ìwó wọn ló sì kọ́ sàárè ara rẹ̀ àwọn nǹkan tó tún fún yàn lápẹẹrẹ pé àbí ọmọ pé òun ó kú ni pé wọ́n nígbà wọ́n gbé lọ sí ọsibítù ní Ògbómọ̀ṣọ́ wọ́n ní sọ̀rọ̀ ń bá gbogbo èèyàn ṣàwàdà ẹsẹ̀ ara rẹ̀ ló fi rìn wọ mọ́tò ẹsẹ̀ ara rẹ̀ ló fi sọ̀kalẹ̀ ó wá kó 300,000 fáàbúrò rẹ̀ pé gbà ẹ lè nílò owó ó tún mú 1 million ó tún transfer rẹ̀ níbi tá a fi mọ̀ pé Ọlọ́run ti dé fún tán yányán ó transfer 1 million naira sáàbúrò rẹ̀ pé ọ̀yá ẹ̀yin bẹ́ẹ̀ bá nílò owó pàjáwìrì kan kí n má máa dà ọ́ láàmú owó nù ẹ máa lò lọ síbẹ̀síbẹ̀ kíní wọn gbọ́ níjọ́ ọmọ ní gbàgbé Akin Olaiya níjọ́ tá Akin Olaiya ò lè gbàgbé láyé ijó ni. ṣé lórí ọ̀rọ̀. lórí jẹ́nálì. bàbá ọjọ́ tí mi ò lè gbàgbé náà níjọ́ tí mo ya fíìmù lọ́wọ́ tí màmá mi kú ní usage. ó ti ṣẹlẹ̀ sí ọ rí. bẹ́ẹ̀. ọ̀rọ̀ àpò lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹ wá ń bọ́ sọ́jọ́ tá à ń parí náà ni. múdù yẹn bàjẹ́. ó lágbára o bàbá. wọ́n ní màmá kú wọ́n ti síìkì ẹ ti wà ní location yẹn. bẹ́ẹ̀ni. ṣé àwọn wọn kọ́kọ́ síìkì kẹ́ tó wọ location ní àbẹ́yìn lẹ. ṣé mo wọ́n ti ń gbádùn wọ́n ti ń wà láwùkẹ́. sàwọn náà náà fún mi ní àdúrà pé kí n lọ bẹ̀rẹ̀. Kábíyèsí wọn wá rí parí ẹ̀. bẹ́ẹ̀ni. ọjọ́ ọmọ ni gbàgbé ni ìjọ ọmọ ni gbàgbé wo ló dùn mọ́nú jù tó lè gbàgbé láyé. ìjọ pé níjọ báyìí nínú mi dùn jù. ìjọ tí mo lọ ṣàkáǹtì pẹ̀lú mákẹ́tà kan mo lọ ṣe àkáǹtì múvì pẹ̀lú mákẹ́tà kan mo wá ń bọ̀ wá sílé lójú ọ̀nà ìgbà yẹn mo ń lo àyọ̀ǹda ẹ̀ lọ́wọ́ mo ṣe wá ń bọ̀ wá sílé lójú ọ̀nà omi bọ́ lójú mi lọ́jọ́ náà torí pé Ọlọ́run má jẹ́ ká jẹ gbèsè nígbà tí mo wá ń bọ̀ lójú ọ̀nà máa kàn wá pè mí láti Amẹ́ríkà wọ́n ṣàn bá mi rojọ́ ẹjọ́ ìfẹ́ máa mú nira wá títí tí mo fi drive dé Ìbàdàn pẹ̀lú earpiece mi kìíní yẹn ń kọ́ tó ń pè ẹjọ́ yìí ní mi lára bọ̀ mo fara mọ́ ìgbà tí màá yìí máa sọ̀rọ̀ ó ní kí n lọ sílé òun láàárọ̀ ọjọ́ kejì torí ilẹ̀ ti ṣú dáadé wá ní kí n wo mọ́tò tó wà nílẹ̀ yìí ó ní kí n lọ bóńbèrè tó mo ní mi ra mọ́tò ó ní kí n má wọ̀rí wọ́n ta Mazda yẹn ní 750,000 lọ́dún náà lọ. níjọ́ náà. ṣùgbọ́n tó máa ṣàlàyé fún tó mo padà síbẹ̀ wá ní kí n wá 50,000 kí n fún gate man ọ̀hún wá dáàṣì mi ní mọ́tò náà. Ọlọ́run fi rè ọ́ lẹ́kùn ti àkáǹtì tó ṣe pẹ̀lú mákẹ́tà kálọ̀ ti bínú já ni pé ẹ dákun ẹjọ́ ìpọ̀. ṣé mo pé nígbà mìíràn ìbínú ṣe nǹkan tó dáa. ọjọ́ mẹ́ni gbàgbé tí mo kọ́kọ́ rí owó tẹ́rù bà mí láyé mo lọ gbowó lọ́wọ́ rẹ̀ ń dẹ̀ Ọlọ́run bá ń forí gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ láyé jìn lákùrẹ́ ni èmi àti bàbá no regret lájọ lọ ọwọ́ gbé owó
kèé sáyé transfer ńgbà náà owó ìpọ̀. sakasaka lè fi gbé. ó di gbìn lẹ́yìn ọkọ̀ mo náà kú lónìí baba no regret adaràn a bá ń bọ̀ gbọ́n baba no regret bá mú àwọn local intelligence lónìí bí nǹkan bá wí bá wọn á jà mọ́rìwò á wàá fi mọ́rìwò sí ara mọ́tò làbá mú mọ́rìwò àbáta mọ̀rìwò mọ́kànlá fẹ́jẹ̀ fọkàn mi gbókù làbá lọ àwọn tí wọ́n bá wá fẹ́ kọjá wọ́n wá máa wo mọ́tò wọn ò rókù nú ẹ̀ ẹlòmíì wá sá ó sà oníṣó orí intelligent tóun ti àbó òun ò rí àwa débàdàn àṣàṣebà ń débàdàn a bá sọ owó kalẹ̀ bàbá bá ní akúrin kankan òun fẹ́ mọ̀ lọ ilé látànà nǹkan àmú ní bàbá ẹ̀ ní lọ o ẹ̀ lè lọ o. kí ló dé. bàbá ó lè lọ sọ fáwọn olè lọ ó lè lọ sọ fáwọn tí wàá gbowó lọ́wọ́ mi bàbá ẹ̀ ní lọ o ẹ dúró kájọ sùn mo kọ́kọ́ gbé owó òun èmi àti bàbá no regret our sitting room owó mò ń wo owó báyìí ń bọ̀ dẹ́ kan lè sùn dé pé bọ́ ọ bá lọ sùn tí bàbá yìí fún ọ lọ́rùn pa wàá tún gbowó kàkàkàkà ó dín nínú yàrá mi wọ́n pẹ́ o ọ̀sà kíní lásán drag tí mo gbé lọ́wọ́ ní bàbá ẹ lè máa lọ ilé yín báyìí ilẹ̀ ti mọ́ tí mo gbówó nú ọkọ̀ ó di báńkì ya n bá kàwó fún bàbá ẹ máa lọlé ẹ lọ fara hàn lé níjọ́ ẹ̀ mo kọ́kọ́ rí owó tí mi rí láyé. Allahu Akbar. mo sì dúpẹ́ mo fi ṣe nǹkan tó dáa. alhamdulilayi. tí a bá ń sọ̀rọ̀ nípa àwọn actor tó decent ní nàìjíríà wọ́n ka Akin Olaiya mọ́. alhamdulilayi. ìdí ni wípé wọ́n ní Akin Olaiya kì í ṣe actor tí ebi owó ń pa o ṣùgbọ́n passion rẹ̀ ó wù ú ni wọ́n nígbà tó ti súnmọ́ àwọn mọ́tò wọ́n ti yàwó lù ó ti súnmọ́ ìjọba owó ti dọ́wọ́ rẹ̀ nkankan wọ́n rántí ọdún kan tẹ́ wá mọ́kà àtàwọn MC nkankan ní ilé ìgbàgbé. jẹ̀mọ̀pọ̀ rẹ̀ mi ni. MC Olúọmọ. bẹ́ẹ̀ni ọ̀rẹ́ ni wa. láti ilẹ̀. láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. kábíyèsí Olódùmarè. ọ̀rẹ́ ni wa. ó tó fíìmù mélòó t'Akin Olaiya ti ṣe náà. bàbá lọ́wọ́ ara mi tí n bá kálé ní èjì ilẹ̀ ti wẹ̀ o. sẹ́yìn àrìmọ́ ń bọ̀ eégún ńlá ní kẹ́yìn ìgbàlẹ̀ èmi rẹ̀ ọjọ́ mú nǹkan lẹ̀ láàárọ̀ yìí. alhamdulilayi baba mo dúpẹ́ lọ́dọ̀ lọ ṣe mọ̀ pé àwọn olóyìnbó ní north alpha body south wẹ̀ gbogbo nǹkan kẹ́dà ó máa dúpẹ́ fọlọ́run alhamdulilayi. fíìmù wo ló sọ Akin Olaiya di star. tí n bá wò that was 1998 Fọláṣadé. Fọláṣadé. Century that was the first movie tó gbé Century lọ́dún náà lọ àti mi. Fọláṣadé. àti Bímbọ́ Ọ̀ṣìn pẹ̀lú Baba Suwe. ẹni táìtù ẹ̀. ayé ìgbà yẹn ni Century ń lo bẹ́ǹsì kan wáyé tá a máa fi ń polówó káàkiri àwa polówó lọ́dọ̀ yín náà gan ni. lọ́dún náà lọ tani ò ní dẹ́mọ̀ kó ń gbà náà. àti bí àti Baba Suwe àwa polówó bàbá mi. oníjọ́ tó ti ṣe fíìmù tí o ṣe last yìí o ní experience tó rí ń bẹ̀ o ní pẹ̀lú gbogbo more than 100 locations tó lọ olóòtú ìrírú experience ń bẹ̀ irú experience tó rí olóòtú ìrí ń bẹ̀ irú kí ni title fíìmù tó sọ ohun tó ló ṣe last ná. Ọlá Future. Ọlá ni. bẹ́ẹ̀ni produced by Lake Bature and Laide Ọlọ́bẹ. ó ní agbára tó bẹ́ẹ̀. ṣe rí nígbà mìíràn script ló máa ń ti actor ṣiṣẹ́ tí script bá ti dáa ó máa ń challenge actor náà láti lè ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe ìgbà mìíràn ń bá mi ṣe mọ̀pọ̀ rẹ̀ mi ni wọ́n mo gbowó lọ́wọ́ wọn o kò ń ṣe tówó tán fún mi bọ́ nǹkan tí mo fẹ́ lọ ṣe gangan nínú movie náà o interest yẹn o interest mi tí kì í ṣe kẹ̀kẹ́. kí ló dé tó fi léyàn wà challenging náà. bàbá ìròyìn ò tá fojú bá o ẹni tó bá wò ó tó bá wò ó. ní hall wo láti ń bò lẹ́wàásù rẹ̀ ń bò láti wò. ó ti wà lórí Premium TV. ó ti wà lórí YouTube báyìí. bẹ́ẹ̀ ni lórí YouTube báyìí. tí a bá kílíkì kílẹ̀ pé táìtù ẹ̀. Premium TV. kí ni táìtù fíìmù yẹn gangan. Ọlá Future. Ọlá. bẹ́ẹ̀ ni sà. Future. bẹ́ẹ̀ ni Future. àwọn wo lẹjọ kópa nínú ẹtẹjọ wà nbẹ. Bímbọ́ Ọ̀ṣìn wà nbẹ. Bímbọ́ Ọ̀ṣìn. Múyìwá Adémọ́lá wà nbẹ. Múyìwá Adémọ́lá. Londona ẹ̀gbọ́n mi náà wà nbẹ. Londona náà wà nbẹ. Babátúndé Adérìnlóye wà nbẹ. èmi fúnra mi náà wà nbẹ. nínú fíìmù yẹn. bẹ́ẹ̀ ni Akínṣẹ́gbóyè wà nbẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bá a bá bi ni ẹ̀yin
fíìmù tí o gbowó tó pọ̀ jù lórí ẹ̀ fíìmù wo ni tó gbowó tí pa wọ́n ṣe dáadáa jù ní location yìí. bàbá wọ́n mọ̀ pé fíìmù eléyìí tó fi lọ́wọ́ challenging nǹkan ó ti ró gbìmù. mo ti gbowó mi ìwojú páwọn ọ̀rẹ́ mi ni mo máa gbowó mo gbowó mi ẹ ṣe mọ̀ à ń ṣe ni òsì ń bẹ̀ tí mi bá gbowó náà jọ́ kínní àná gbogbo à ń bá wọn dìde wá bá wọn ṣèpolówó yìí náà mi ní dáhùn.